min kulli aynin wal hasad wa kokuma rabbil ahad duma biduni niqmatin lakin bi awfa ni'matin min kulli aynin wal hasad. Níbi gbogbo ojú burúkú tí máa wò ni, ojú burúkú tí máa wò ni, tí máa wò ìdílé ẹni, tí máa wò ìgbéyàwó ẹni bí kó tú, tí máa wò bí kó bàjẹ́, àbí gbogbo ojú kèéta, gbogbo kèéta tí máa kèéta ẹni, tí wọ́n fẹ́ dùnnú fún nínú ìgbéyàwó ẹni, tí wọ́n fẹ́ bùjókòó ayọ̀ fún ni, tí wọ́n fẹ́ dáadáa fún ni nínú ìyàwó ẹni, nínú marriage ẹni, nínú matrimonial home ẹni, tí wọ́n fẹ́ kó dùn, gbogbo wọn pátá àbí Ọlọ́run bá Ta'ala. Wa kokuma rabbil ahad. Ọlọ́run ọba tó jẹ́ pé ọ̀kan ṣoṣo náà ni, kò pé méjì, kò pé mẹ́ta, kò sì ní pé mẹ́rin, kò sì ní ju ọyọ̀ kan náà lọ. Táyé bá sì ń jáyé, táyé ò bá tún jáyé mọ́, kò ní jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run bó máa bá wa sọ yín kò lọ́wọ́ gbogbo wọn.